àṣé bó ṣe ń ṣará ayé ló ń ṣará ọ̀run. Ìyẹn pásítọ̀ mọ́mì mi tí wọ́n mú lọ sí ọ̀dọ̀ wọn pé kí wọ́n gbàdúrà fún mi nígbà tí mo lọ kí ìyá mi nìbàdàn. Story time. Arábìnrin kan ló kọ̀ sí mi ló ní pé kí n bóun sọ̀rọ̀ yìí síta. Ẹ jọ̀ọ́, ìwọ tó o bá ti láìkì fọ́nrán yìí jọ wọ sókè. Tó bá wo fọ́nrán yìí láì láìkì lọ́run òbí ọ. Wọ́n ní wípé Èkó làwọn ń gbé. Bẹ́ẹ̀ ni Èkó ni àwọn ń gbé, àwọn ò dé tí ì lọ́kọ. Àwọn ti pé ọmọ ọdún 28, ìyẹn 32 years. Àwọn ò lọ́kọ. Àwọn lọ kí ìyá àwọn ní Ìbàdàn. Báwọn ṣe wá débẹ̀, ìyá wọn béèrè pé o ò tí ì lọ́kọ, o ò ṣe kankan, o ò ìyá àwọn ló yẹ kó àwọn wá kí mi, wálé. Okay. Káwọn lọ kí mọ́mí àwọn. Ìgbà táwọn wá débẹ̀, wọ́n ní pé ó ní pé táwọn máa mú ẹ lọ. Ìgbà táwọn máa débẹ̀, wọ́n ní táwọn ṣe kọ́kọ́ dé church yẹn báyìí. Láti inú orí àwọn tó dé àtẹ́lẹsẹ̀ àwọn ò gbádùn ara àwọn mọ́. Wọ́n ní àǹtí Ṣeun, wọ́n ní pásítọ̀ yìí fine. Wọ́n ní pásítọ̀ yìí fine. Wọ́n ní tí pásítọ̀ yìí bó ṣe ti ń sọ̀rọ̀ gan, ẹ pẹ̀lẹ́ mà, ẹ pẹ̀lẹ́ sísítà, òkè ó lè kó lẹ ń gbé nínú kan. Wọ́n ní òun kàn ṣe báyìí. Wọ́n ní tí wọ́n bá sọ pé ọkùnrin dùn ún wò, wọ́n ní ọmọkùnrin dùn ún wò. Wọ́n ní gbogbo làgàlàgà ojú ara àwọn ti ń mí. Wọ́n ní àti ṣe mọ̀ kó sọ pé ojú ara èèyàn mí. Wọ́n ní ojú ara àwọn ti ń mí, àwọn tí ń wò pé èèyàn ló dáa tó báyìí torí Ọlọ́run bá. Wọ́n ní kì í ṣe pé àwọn náà bú rẹ̀ wá o, àbáwọn òrọ́kùnrin tó dáa bẹ́ẹ̀ yẹn. Wọ́n ní àmọ́ àwọn ò mọ nǹkan tó ti ẹ̀kọ́ nẹ́ẹ̀tì àwọn pẹ̀lú pásítọ̀. Àṣé bó ṣe ń ṣe àwọn ló ń ṣe pásítọ̀ náà. Àṣé bára ṣe ń ṣe àwọn lára ṣe ń ṣe pásítọ̀ náà. Wọ́n náwọn ò tiẹ̀ mọ̀. Wọ́n náwọn kàn wọ́n báyìí. Wọ́n ní pé ẹ máa ní àṣẹ 3 days fasting and prayer ní church. Ǹjẹ́ wọ́n pé ẹ fẹ́ lé sún bẹ̀ because church wa náà a ṣẹ̀ṣẹ̀ ń ṣe ni kí ló kan because ibẹ̀ ò tí church ni ò tí gbòòrò pé tí wọ́n pẹ́ ẹ lé sún church ẹ lè máa lọ sílé kẹwàá. No. Àṣebí tèmi náà lẹ ń ṣe ṣebí kádùrá mi lè bá gbà ní. Máa sún church. Wọ́n ní àǹtí Ṣeun, má sún church kẹ̀. In tóun rí òun wà ní sún church. Ó lóun ní ó máa sún church ṣebí kádùrá wọn lè bá gbà ní àtọ́ kádùrá wọn lè bá gbà ní o òun á sún church. Ìyá wọn sọ pé ó tiẹ̀ máa sún church ní kò ní sún church kẹ̀. Ó máa sún church ẹ má wọrí. Wọ́n ní ìyá wọn náà ti sọ bẹ́ẹ̀. Ó ní òun máa sún church ẹ má wọrí, òun máa sún church. Ó ní àǹtí Ṣeun bá gbọ́dọ̀ sún church. Gbà tó di mọ́mí ní pé ṣé òun máa dúró àbí òun máa tẹ̀lé wọn lọ, ní pé òun máa dúró dé wọn kó kàn lọ bá wọn kó àwọn nǹkan tó ń nídìí wa. Wọ́n náà dẹ̀ lọ kó àwọn nǹkan tó ń ní. Ó ní bóun gbé kíní bíi bẹ́ẹ̀dì kíní bíi ẹni tí wọ́n ń tà nísìn tó dáa tó ní fóòmù nínú yẹn. Ó ní mọ́mí òun bóun gbé wa bọ̀ wọ́n ní àwọn òrí kékeré pé so òun náà ni mọ́mí òun rà. Ó ní òun ti fún un lógún bóun rà bọ̀. Ó ṣàtẹ́ síbẹ̀ yẹn. Ó ní òun ṣàwọn àbẹ̀. Ó ní mọ́mí sọ pé àwọn ò lè sún ìbàyẹ̀ òun pé àwọn ọmọ ẹ̀gbọ́n ẹ̀ tó àlọ́dọ̀ mi ò lè kó wọn sílẹ̀. Ó lóun ní last born mọ́mí òun. Ó ní so òun ò lè sún àwọn ò lè sún bí yìí o, àwọn ẹ̀gbọ́n ẹ̀ tó wà nílé kò sẹ́ni tó máa sùn sí o, pé má wọrí o. Pásítọ̀ ní pé àwọn ò lọlé pé ìgbà téèyàn ti wà láyìíká àwọn ò ní lọ sílé. So yóò túmọ̀ sí pé ibẹ̀ yẹn kọ́ ni pásítọ̀ ń gbé, but pásítọ̀ ní yàrá níbẹ̀ yẹn kẹ́kẹ́ ṣe kékeré síbẹ̀. Ó dàbí pé pásítọ̀ yẹn àwọn kọ́ ni wọ́n ní church but bí small pastor tí wọ́n gbá sórí ìjọ ló máa jẹ́. Ó ní òun ṣàwà ń bẹ́ pé òun máa wà ní church òun máa gbàdúrà pé òun dẹ̀ lọ ní òun máa sùn church òun máa fi gbàdúrà pé kó tẹ̀ bá wà rí pé àwọn tó bá máa ṣe àdúrà ní òru mọ́ra wọn kó so òru mẹ́ta yẹn àwọn tó bá máa gbàdúrà. Mọ́mí máa ní ẹ ṣé o wọ́n bá ní ó ti jẹun léèyàn ní ẹ má wọrí tó bá dọ̀la máa bẹ̀rẹ̀ àwẹ̀ abẹ́rẹ́ òru mẹ́ta yẹn láti sìn lọ. So tó bá gbàwẹ̀ last yẹn tó bá ti fún wọn ní orí ọ̀fẹ́ wọ́n lè lọlé wọ́n lè lọ sùn wọ́n dẹ̀ lè sùn àyíká. Ó ní òkè kò sí wàhálà. Ó ní wọ́n bá dẹ̀ kò ń ṣe church aláṣọ kò ṣe celestial kò dẹ̀ ń ṣe kérúbù o kò ṣe kérúbù o ẹ má ti sọ pé àwọn white garment ní o. Ó ní àwọn àjẹ òun sáwà ní church níbi tó ń wà fóònù tó ń tẹ̀ òun ṣàǹtẹ̀ fóònù pé ọgbọ́n òun gangan lòun fẹ́ fi dó pásítọ̀ yìí. Àdúrà tó ní kò ń gbà yìí ò tẹ̀ wọ́n bọ́ọ̀sì pásítọ̀ yìí òun mọ̀ nǹkan tó kọ̀nẹ́tì òun pẹ̀lú pásítọ̀ yìí àmọ́ ọgbọ́n tó máa fi dó pásítọ̀ yìí gangan gbogbo ẹ̀mí òun gbogbo ara òun gbogbo nǹkan tó náà ń dáhùn báyìí ọ̀dọ̀ pásítọ̀ yìí ló wà. Ó ní òun ṣàgbó síta ní níbi chọ́ọ̀ṣì yẹn òun ṣàtẹ́ ẹ̀yìn ẹ̀ síbi ẹ̀gbẹ́ kan chọ́ọ̀ṣì yẹn ní chọ́ọ̀ṣì náà pé wọ́n kàn ṣe pákó náà fi ṣe mọ́ra wọn bọ̀ wọ́n kan orí ẹ̀ wà ní kíkan bọ̀ ẹ̀gbẹ̀gbẹ̀ pákó wọ́n ṣe náà pé àyè kwaya ọ̀tà wà ń bẹ gbogbo ẹ̀ wà ń bẹ kò tí wọ́n tí ì ṣe tán wọ́n ṣe ẹnu ọ̀nà wọ́n ṣàwà ní wọ́n rẹ́lẹ̀ lẹ́ ò bọ̀ wọ́n tí ì ṣe bí wọ́n kọ̀ rẹ́ lásán ni so chọ́ọ̀ṣì yẹn ní
Ìbàdàn lọ́dún ní ìgbà náà lọ́hùn torí kò tí ì ṣègbà tó pẹ́. Ó ní àwọn ṣá wà ńbẹ̀. Ó ní bóun ṣe wà nínú church yẹn, èrò ọkàn òun ni pé òun nǹkan imagine bóun kàn bọ pásítọ̀ lẹ́nu, pásítọ̀ tí òun dànù. Tóun bá ti wá lọ bá pásítọ̀, tóun bá ṣe kinní kan, tó bá tí òun dànù ńkọ́? Tí pásítọ̀ bá ṣe báyẹn ńkọ́? Ó lóun ṣá ń ro oríṣiríṣi. Ó náà ti ṣeun. Ó níbi tóun dúró sí yẹn. Ó ní àṣẹ pásítọ̀ náà tó wọlé lọ. Àṣẹ pásítọ̀ náà ronú pé ohun ẹ̀dẹ̀ ló rí báyìí, òun ò mọ̀. Àṣẹ pásítọ̀ náà ti rìn inú ayé rí kó tó di pé lọ sí Bible school. Ó lóun ò mọ̀. Ó lóko òun ṣá wà ńbẹ̀. Nígbà tó pẹ́ díẹ̀ òun dìde. Òun lọ kànlẹ̀kùn ọ̀dọ̀ wọn yẹn. Ìgbà tóun kànlẹ̀kùn ọ̀dọ̀ wọn yẹn, pásítọ̀ yẹn wọn ò ṣílẹ̀kùn yẹn. Òun á padà, òun á jókòó. Nígbà tó wá pẹ́ díẹ̀ òun á dìde. Òun á lọ sí ìta, òun lọ ra recharge card. Ó lóun lè lóòdù láti inú fóònù òun ní but òun ṣá fẹ́ bọ́ síta náà. Òun lọ ra recharge card, òun ra mineral méjì, òun ra bisikíìtì, òun ṣe gbẹ̀ sí. Òun á wọlé, òun á gbé, òun mu oúnjẹ tọ̀dọ̀ òun jókòó. Nígbà tó máa fi padà dé, òun bá pásítọ̀ yẹn níbi iwájú ọ̀dọ̀ ẹ̀, níbi iwájú ọ̀dọ̀ pásítọ̀ yẹn. Wọ́n wọ àwọn white neck yẹn. Tí wọ́n fi ṣe, táwọn kan wọ́n fi ṣe singlet yẹn. Ó lóun ní pásítọ̀ yẹn wọ̀. Ó ní pásítọ̀ yẹn wá ṣà ń ṣe 1 or 2 things. Ó ní bóun ṣe rí wọn báyìí, òun kàn ní, "Ẹ kú iṣẹ́ sir." Ó ní, "Sister Deborah, ẹ pẹ̀lẹ́." Ó lóun kàn ní, "Ẹ kú iṣẹ́ sir." Pé ṣé òun lè bá wọn fọ nǹkan tí wọ́n ń fọ. Ó ní, "No, pé aṣọ tóun, òun kì í like kóun máa rí aṣọ jọ, pé aṣọ tóun wọ̀ lánàá nìyẹn, pé láàárọ̀ yìí òun busy, so òun ò ráyè ṣe nǹkan." Nígbà ṣé ìbàlẹ̀ ń gbé ní most of the time ìbàlẹ̀ àwọn máa use wọn, òun ò kí ń sábà lọ sí ilé. Wọ́n á ní, "Ẹ jẹ́ máa gbé fún ìyàwó yín kó fọ̀." Wọ́n ní, "No, àwọn ò tí ì máa rí o, pé àwọn ò tí ì máa rí pé so very soon ṣá." Wọ́n ní, bó ṣe ní pé àwọn ò tí ì máa rí yẹn bá òun ò lè fẹ́ pásítọ̀ ni. Torí òun ò lè fẹ́ pásítọ̀. Torí àti ṣe òun ò lè ṣe láàárín ọjọ́ mẹ́ta láì ní ìbálòpọ̀. Pásítọ̀ sọ fún òun pé òun gbààwẹ̀, òun ò lè fẹ́ pásítọ̀ o. Òun ò tẹ̀ ṣe pásítọ̀, òun dẹ̀ jowú ju kóun fẹ́ pásítọ̀ lọ. But òun mọ̀ pé pásítọ̀ ilé ṣá, òun máa dó pásítọ̀ yìí. Ó ní pásítọ̀ ilé yìí o, máa dó. Kò sí nǹkan tí pásítọ̀ fẹ́ ṣe sí pé mi ní dó rárá, pé mi ní dó pásítọ̀ yìí, kò sí. Ó náà ti ṣe, mo sì ń rò lọ́kàn bẹ́ẹ̀. Ó nígbà tó wá yá, òun ṣá rò pé bọ́n ṣe fún wọn ní pé òun ra mineral bọ̀ fún wọn pé bí àwọn máa ní ìdán ní ẹ ṣé gan. Òun á gbé sílẹ̀ wọn ní, "Ẹ jẹ́ kí n bá yín fọ̀." Ẹ máa fọ̀ ní bó ṣe ní òun á bọ́ síbẹ̀, òun á bá wọn fọ̀. Wọ́n á bomi sínú bọ́kẹ̀tì yẹn. Ìgbà tóun fọ̀ tán, òun kú sínú ẹ̀, òun ṣàn. Òun á fẹ́ lọ sá, wọ́n ní pé kóun mú wá, pé ibi ẹ̀yìn yẹn làwọn fẹ́ lọ sá sí. Wọ́n sá okùn yẹn wà níbi ẹ̀yìn. Wọ́n sá ó ní bóyá ń sá sórí báyìí. Ó ṣe bí kóun fọwọ́ mú wọn ní ìbàdí. Bó tó máa fọwọ́ mú ní ìbàdí, wá lọ tí òun dànù ńkọ́. Ó lóun ní ibẹ̀ kọ́ lóun ti máa wọlé. Ìgbà tí wọ́n á ṣe tán, wọ́n á ní, "Ṣé ẹ wà board níbi tí ẹ jókòó sí yẹn? Àbí báwo?" Ó ní pé, "Mo wà board o, pé ṣé àwọn ṣe nǹkan lọ́wọ́ nínú ilé ni?" Wọ́n ní pé àwọn ò ṣe nǹkan náà, pé àwọn kàn fẹ́ ka Bible ni. Wọ́n ní, "Ẹ wá máa ka Bible níta níbí báyìí." Wọ́n ní pé okay. Daddy yẹn wá bọ́ síta. Ṣé mọ̀ pé àwọn náà bóun ṣe sọ̀rọ̀, young guy ni, kò ṣe pé àgbàlagbà. Young guy ni, tó cute bẹ́ẹ̀ yẹn, ní pé òun ṣe pastor. Ó ló surprise òun. Ó ní wọ́n á bọ́ síta. Ó ní shirt kìnìún náà ló wà lọ́rùn wọn pẹ̀lú ṣòkòtò tí wọ́n wọ̀ yẹn. Wọ́n bọ́ síta bẹ́ẹ̀ nínú ibi ẹgbẹ́ kan níbi church yẹn náà. Wọ́n ka Bible yẹn. Wọ́n ṣe ka Bible báyìí. Òun ṣá wò pé tó bá ti bọ́ sí Bible, àbí kóun kẹnu bọ̀ lẹ́nu ni? Àbí kóun bọ́ sí ibi ẹ̀yìn yẹn, kóun fọwọ́ dé lójú ni? Báwo lòun ṣe fẹ́ ṣe gan tí máa yìí tó fẹ́ jẹ́ ti tòun? Ó lóun kàn ní, báwo lòun ṣe fẹ́ ṣe o? Ó lóun ò sọ̀rọ̀ kan. Ó lóun wọ́n ṣà ka Bible. Nígbà tí wọ́n ka Bible tán, tó wá ṣe tán, àwọn àjọ ń sọ̀rọ̀, báwo wà ní Èkó? Sáìdì ibo lẹ̀ ń gbé l'Ékòó? Wọ́n ní, àwọn pé sáìdì kí lòun gbé o? Sáìdì Àjà ẹ̀ lòun gbé. Wọ́n ní pé àwọn náà ti gbé sáìdì Ìkòròdú rí, àwọn náà ti gbé kíní kan, wọ́n jọ ń sọ̀rọ̀ life bí wọ́n ṣe bẹ̀rẹ̀ bí kíní kan pé school lẹ lọ. Wọ́n ní pé LASPOTECH lòun lọ. Wow! Year wo nìyẹn? Ìgbà tó máa sọ mi ti kúrò ní school nígbà yẹn, pé ibẹ̀ mo ti ṣe kíní kan mi. Wọ́n jọ ń sọ̀rọ̀ kan. LASPOTECH kọ́ ló pè fún mi, èmi kàn lo LASPOTECH. Bá tó pé èmi lọ sí LASPOTECH, mo ṣe pé LASPOTECH o. Ó ní wọ́n ṣà sọ bẹ́ẹ̀. Wọ́n ní wọ́n ṣà sọ kíní kan, náà ṣà jọ ń sọ̀rọ̀. Ó láti ṣe é. Ojú òun ti change. Òun ò get ara òun mọ́. Òun wá sásùn. Wọ́n ní pé okay, pé ṣé wà okay, ó wá tilẹ̀kùn church, ó tilẹ̀kùn kíní. Wọ́n á ní ṣé òun nìkan ló máa dá sùn sí inú ibi báyìí ni? Wọ́n á ní wípé okay, ẹ má worry, èmi náà wá sùn sí ibi báyìí. Oníṣòwò wá sùn síbẹ̀ yẹn. Àwọn náà wá lọ gbé ẹni wọn. Àwọn tẹ̀ sí ibi altar. Wọ́n wá sọ fún un pé kóun wá sùn síbi àyè àwọn choir yẹn, pé ṣé ibẹ̀ yẹn wà secure. Àwọn wá sùn síbi altar. Ẹni tóun ṣe sùn yẹn, ó lóun ò sùn o. Ó lóun ò sùn rárá. Ó ní bẹ́ẹ̀ òun ti gba nọ́mbà wọn. Àwọn wà lórí WhatsApp. Àtàwọn ọjọ́ mo ti gba nọ́mbà wọn, àwọn ti exchange nọ́mbà.
ó ní òun ò sùn òun kò wò pé báwo lòun ṣe fẹ́ rí pásítọ̀ ìdó